Bravo. Ya oni oya. Oya go lole go dowo. Say na wetin you wan sell be this way you tell me say you wan sell one big this thing. Jesus! Nǹkan kékeré ni. Original money wo form gidi money. Will you keep quiet? How much you wan sell am jare? Ká ní pé mo fẹ́ data. Tí o kì í ṣe pé mo need owó 70,000 ló yẹ kí n ta. Àmọ́ gbogbo ẹ̀ fún mi 50,000. Iye ò kẹ́ mọ̀ wọ́ọ̀lì. Mo fẹ́ ṣe business ni. Torí tí bá máa parí business yẹn, nǹkan tá a máa rà ó máa times 20 eléyìí. Jésù! Ó yá follow me talk now. Ẹ̀sẹ̀ mo ní ọ̀rọ̀ bá sọ. Tó ká tiẹ̀ sọ pé ẹni tó pè yín wá, orí ò pé. Ṣé kò yẹ kó rí tiyín náà pé? Èmi ló pé Orí ò pé. Ó mọ nǹkan tó dùn mí jù. Òun ni owó tí mo lọ fi ra dáná tí mo lọ fi pẹ́rẹ́ǹtì ẹ. Àti kí tí wá sí. Àti ọjà ni ẹ o, èmi ló yẹ ò pé. Gbogbo oúnjẹ tó fi sọ́nà yẹn ò ká mi lára. Ìwọ ń pè mí ní dìde, kò sí wàhálà. Bá ó já mi lára jẹ. Ẹ máa wá lọ. Ẹ ṣe gọ́sà. Ẹ mọ̀ rí. Máa rí yín. Tó bá tún pé tí bá tún rí yín bí dáàdì. Má bínú màá rí ẹ, ṣó ti bọ́ mi. Mo ṣe respect yín ni. Ẹ kí ló fẹ́ ṣọfẹ́ náà ni? Sídí wàá jẹyà o. Ó ṣe jó ya kó ti lé Sídí má jẹ́ kí n nà ẹ́ o. Níṣẹ́ tó ṣe lọ́jọ́ náà tó gbé TV tó lọ ta. Èmi kọ́ mo ní TV ni. Ṣé wọ́n ló ní? Ṣé bówó mi mo fi rẹ̀? Ṣé wọ́n ló ní TV? Ẹ bọ èmi ló rà fún mi ló rà fún mi. Ẹ gbà ní. Sídí. Bàbá láńlọ́ọ̀dù. Sídí ó máa ń ká ìwọlé mọ̀ ní ẹ̀ máa gbà mí kọ́lẹ̀ má jẹ́ kéèyàn tọ́jà rà. Ọkọ tìyàwó èwo ló ṣẹlẹ̀. Ṣé ẹ fẹ́ kó kúrò lé ni? Kò yé mi o, ọkọ mi ní fẹ́ bí òun rè. Wo tó bá yí àwọn bàbá lálọ́ dẹ́sẹ̀. Wo àwẹ̀ o tí ọkọ fẹ́ o. Ọjọ́ náà bá ń yanjú ẹ o. Ṣé náà tún máa sọ rè? Bàbá láńlọ́ọ̀dù àbí kí wá nílé ọ̀lọ́ ẹ́. Tí ẹ̀ tó yẹ pé o ò ṣe set, o ò ṣe fún tíà, o tún jẹ́jà gbọ́dọ̀ kọ òun náà o tún fẹ́ lọ tà. Bẹ́ẹ̀ tẹ́ parọ́ ráńfẹ́ gbẹ́kẹ́gbẹ́ ni, àbí irú kí lélẹ́yìn ọlọ́mọ àwọn agbẹ́ tó bá pẹ́ mi máa tètè dé. Mi ń tètè dé. Ọmọkùnrin yẹn pàtàkì ni. Ẹ̀yin ará àdúgbò ẹ̀ẹ́dẹ̀gbà, ẹ̀yin ará àdúgbò rẹ̀, aṣojú èmi àti ẹ̀. Bàbá mi kò Òpómúléró. Bàbá. Èwo ló ṣí ẹ tó dorí kodò báyìí? Okùn mà kí n wó owó káwa ruru. Ẹ wo bàbá, ọ̀rọ̀ Sídí ló ń bí mi inú. Èmi ò mọ wàhálà Sídí. Ṣé bí wọ́n mi ni mo fi ra property, mo dẹ̀ fẹ́ tà á dẹ̀ fi mí lẹ̀ kí n ta kí lè fowó execute business tí mo fẹ́ ṣe. Kádẹ̀ ra lè tó bẹ́tà jù yẹn lọ. Sídí fárígá. Ṣùgbọ́n ìyá ohun tó bá fẹ́ ṣe ó yẹ kó máa fi tó létí. Ẹ wo bàbá, kì í ṣe pé wù mí náà láti ta property mi. Àmọ́ mo fẹ́ ṣe business kan, ní business kan tí mo fẹ́ execute emergency tí mo ní ìdówó. Bí mo ṣe wà 50,000 naira mà ni mo need. Ó já mi lára jẹ. 50,000 naira ń sìn. Mo lè dá padà fẹ́ ní times 2. Kí tó wá pọ̀ sí mo lè dá padà fẹ́ ní times 3. Ṣé what? 50,000 ló ṣe wá fẹ́ doya kó ti létà. Ok dúró má jà fọ̀rọ̀ jù. 50,000 yẹn tó bá rí nísinsìnyí ọjọ́ ló máa dá padà. Jésù! Bàbá, tí bá rí 50,000 naira yìí nísìnyí tó fi di àárọ̀ ọ̀la, ó wá pẹ́ jù àríyànrí òun lọ sọ́nà mo gbọ́dọ̀ dá padà. Ó dá ẹ lójú pé wàá dá padà lọ́la. Bàbá, mo tún jọ́ kó yẹn sẹ̀, màá tún jọ́bù ẹ̀fẹ́ nìyẹn. Tí bá rí 50,000 sì jẹ́ ìbọn mi. Kódà mo lè fi fẹ́ nìyẹn ní wọ́n fi. Nítorí wọ́n kówó sí di èkó fún mi. Ìyí ọ̀jẹ̀ mo ti fẹ́ yá ẹ o. Ẹ fẹ́ yá mi lówó? You be mumu. Bàbá. You think say you dey wise? Torí pé òun ṣe You are a ìlú mumu man. Gidi ni mí. má dẹ̀ jẹ́ kó kọjá ọ̀la tó ló máa dá padà. Bàbá, mo mọ̀ pé owó sí di èyí ni mo mọ̀ pé owó yín kọ́. Màá dá ṣé kí wàá bọ́ọ̀sì yín 150,000 ni màá fi fún yín tó bá fi dọ́là. Àmọ́ ṣé mo lè rí owó ẹ̀kọ́ ṣé ó lè pé bóyá bí 100? lọ́wọ́ bẹ́ẹ̀ 55 lọ gbé lé mi lọ́wọ́ tí mo fẹ́ yọ 50 fún ẹ. Ẹ̀ẹ́dẹ̀ lè kó 5,000 naira tó kù ẹ̀ sí. Ok, ìpa ni kí wá gbà á. Ẹ ká sàn. Ó wọlé o, ó wọlé o, ó wọlé o. Ṣéyá? Unload. Sí wàhálà. Owó ti dé, tí wọ́n kọ́ play game tó bá ti wá, mo máa kọ́ lọ ra mọ́tò náà, bóyá bí 3.5 àbí 4 million. Jésù! 27, 38, single 4. Ẹ bá mi fi 10,000 sí. Bàbá ó já mi lára jẹ.
ìwọ ti tiẹ̀ èmi kọ́ mo ṣiṣẹ́ owó mi níṣẹ́ olùbá mi ṣiṣẹ́ owó ẹ̀ má jẹ́ fi 10,000 sí má fi 50,000 sí. There is God o. ṣé o kọ́ ọ̀run ló fún yín. òkú ayé ni bá mi fi 50,000 naira sí bọ̀bọ̀ ẹ̀. Isaki. ọmọ wọn bí ya anybody ye. Mumu not too much. ẹ ṣé mo fẹ́ sá lọ ni gbogbo àwọn tó bá ti kọ́ labi títẹ̀ gan owó mọ tí ó ti máa ń mọ mú láyà wọn jù lẹ́mi tí mo fẹ́ wá play game mi mà pé ó mọ owó wà ní. bá a jáde ṣé mo fẹ́ fún mi tíkẹ́ẹ̀tì jàre. àmì ìsẹ́ǹdì ní sùúrù. Jésù. o ti sẹ́ǹdì ẹ̀. àmọ́rú yín. ìyẹn ni pé mo lè wá gbá ẹ. ó yájà fún mi tíkẹ́ẹ̀tì. tí mo bá dé ọ́fíìsì tí mo bá mówó lọ wọ́n yọ paramítà tí wọ́n á débi tí ò rí plé nǹkan. owó pẹ́ká tó yẹ paramítà gbogbo àwọn tó bá ti kọ́ làbí ti tẹ owó tí mo ń mọ mú láyà wọn jù. náà ìyá ọtí ẹ gbọ́dọ̀ kọlà kó má dàbí ìjọsìn tó kọlà kò easy. àwọn náà yọ ẹmọ òkú lẹ́sẹ̀ wo alọ́ mi lórí tí bá ń padà bọ̀ iṣẹ́ olójà lè máa ṣe náà lọ́dọ̀ mi àti ẹ̀gbẹ́ ẹgbẹ́ mi làwọn àpapalẹ̀ fún ọmọ sọ̀rọ̀ oṣù ẹ̀. You are a mumu man. Fún gbogbo ẹ̀yàn ará alẹ́ tí mo èmi náà my name is Salamatu nígboro ayé they call me Sàlẹ̀ ẹlẹ́nu bẹ́ẹ̀ ni Sàlẹ̀ ẹlẹ́nu mo jẹ́ kéésì mọ́ ọmọ mi gbogbo orúkọ lẹ lè pè mí ẹ̀yin tèmi mo fẹ́ kẹ́ ẹ bá mi subscribe sí Òpómúléró Comedy TV lórí YouTube ṣẹ́rí eléyìí tàṣẹ drop tó bá tún di next week àá tún drop mi episode mi tún ṣe kí ni ó tún bọ̀ kẹ́dẹ̀ turn on post notification subscribe o ẹ subscribe o ẹ má yẹ kí wàá ṣe kí ni kí wàá ṣe rere ẹ fún mi o God bless you.